wàá mọ̀ pé irú ayé ni lára lé pé ìbá má ti sùn. Kò yé mi mọ́tò lórí irú kí ló sí ọ gangan. Kí ló fẹ́? Lọ nípa ọmọ ìyá àgbà tó dé láti dòwò. Àlọ́kọ̀ bá jẹ́ kí á ti hàn yọ. Ó sì lẹ́tọ̀ọ́ láti bẹ̀rẹ̀ bí síbò lọ lálẹ́ àná. Kásìkò mú ìwé yìí. Kí ni ìwà àti ìyàlọ́ tí mú mi tó? Kọ́rọ́lúwa ni. Ẹni abábá wà dé là bá rí. Ẹni ajá bàbá wà lájá bá lọ. Àràbà ṣé ẹ fẹ́ máa jẹṣẹ́ ni? Kí ẹ tún máa jẹṣẹ́ ọ̀rẹ́ mi? Bálẹ̀ bá sílẹ̀, máyà wọ yàrá lọ, máyà lọ fẹ̀gbẹ́tọ̀ kan. Bọ́kọ bá gbápá, máyà gbẹ̀sẹ̀ lọ́kọ̀ òun àlọ́ fi ṣeré ọmọ nítorí ilé ayé. Orí inú afárá ló fi sáyé mi, ìfẹ́ tí ó lábàwọ́n òun ló ní sí mi, ìfẹ́ mi sí ẹ kò ló ń kà rárá, ó dúró ṣinṣin títí dọjọ́ alẹ́. Ẹyẹlé ìbò nílé jẹ kó bó nílé mu, ẹyẹlé ó dìgbà ìṣòro kó wá yọrí. Ìfẹ́ wa ti dìfẹ́ o. Ìfẹ́ wa.